ọ̀ṣọ́ọ̀sì awo ọdẹ ìjà pìtìpà ọmọ ìyá Ògún onírè ọ̀ṣọ́ọ̀sì gbà mí o òrìṣà adínàmáyà ọdẹ tí ń jẹ orí ẹran ẹlẹ́wà òṣóṣó òrìṣà tí ń gbélé ìmọ̀ gbé ilé ìwé abiyàwọ̀ lóló ọ̀ṣọ́ọ̀sì kì í wọ igbó kí igbó má mì tìtì ọfà ní mọ́gàjí ìbọn ó ta ọfà sí iná iná kúpirá ó ta ọfà sí oòrùn oòrùn rẹ̀wẹ̀sẹ̀ ọ̀gbàgbà tí ń gba ọmọ rẹ̀ onímàrìwò pákó ọdẹ bàbá ó dé ojú ogun ó fi ọfà kan ṣoṣo pa igbe ènìyàn ó dé inú igbó ó fi ọfà kan ṣoṣo pa igbe ẹranko àwọ̀ ẹran pa sí ojúbọ Ògún lákàyé má wọ̀ mí pa o má sì fi ọfà ọwọ́ rẹ dá mi lóró ọdẹ o ọdẹ o ọdẹ o ọ̀ṣọ́ọ̀sì ní ń bá ọdẹ inú igbó jà wípé kó dẹ igbó ire ọ̀ṣọ́ọ̀sì olóró tí ń bá ọba ṣẹ́gun ó bá àjẹ́ jà ó ṣẹ́gun ọ̀ṣọ́ọ̀sì o má bá mi jà o ogun ni ó bá mi ṣẹ́ o bí o bá ń bọ̀ láti oko kí o ká ilá fún mi wá kí o ré èrèrè ìdí rẹ̀ má gbàgbé mi o ọdẹ o bàbá ọmọ kì í gbàgbé ọmọ.